Oh, n tó ń sọ fún mi nísìnyí ni pé Lilia kò wá sílé ẹ̀kọ́ yín mọ́. Kí ló dé? Torí ó ti lọ ní àdúgbò mi. Ó ti lọ àdúgbò mi. Báwo wá ni? Àti mi kí n sáfẹ́rẹ̀ torí mo ti mọ pé Lilia lọ ibi àdúgbò mi. Ó sáfẹ́rẹ̀ tó rò mọ́ pé Lilia ń lọ síbi àdúgbò mi. Àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo ló wá kù nílé ẹ̀kọ́ yín báyìí nísìn. Nǹkan tí ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi nísìn. Ó lọ́rẹ́ mi nísìn. Yimi ni ọ̀rẹ́ mi àti mascot. Yimi àti mascot ni ọ̀rẹ́ rẹ̀ nísìn. Ok. Wá lọ́rẹ́ obìnrin kankan ni. Mo ní ọ̀rẹ́ obìnrin ní Lilia. Ọ̀rẹ́ obìnrin tó ní ní Lilia. Ẹ sọ mi kí n sáfẹ́rẹ̀ tata. Ó yí sáfẹ́rẹ̀ rẹ̀. Kí ló dé? Torí mo ti mọ pé Lilia lọ ní àdúgbò mi. Torí ti mọ̀ pé Lilia ń lọ àdúgbò mi. Ṣùgbọ́n ṣé nísìnyí ṣé ẹ láǹfààní àti ríra àbí? Ẹ láǹfààní àti ríra. Tí n bá sọ fún ìyá rẹ̀ lè gbé wá tẹ́ ríra yín. Tí n bá ti pè ìyá rẹ̀ pé tó ìyá Lilia o Yakub sọ pé òun fẹ́ rí Lilia o wọ́n máa gbé Lilia wá. Mo mọ àdúgbò tí wọ́n kó lọ mo mọ bẹ́ẹ̀. Lọ́nà bí odò tó wà ní ibi Keskusta ni. Mi mọ̀ bóyá torí iṣẹ́ bàbá Lilia ni bóyá bàbá Lilia rí iṣẹ́ mi síbẹ̀. Ṣálẹ̀ lọ. Ká tó lọ ń kọ́kọ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí ìyá Lilia náà pé tó wá fẹ́ wá. Ok? Kẹ́rùtò nǹkan kẹ́tù kò kí ń ṣe ọ̀rẹ́ rẹ̀ ni. Ọ̀rẹ́ rẹ̀ lòun náà. Kí ló tó wá dákọ̀ rẹ̀ nígbà tí mo ní kọ́ mọ́ dákọ̀ àwọn ọ̀rẹ́ obìnrin tó ní. Mo ti dákọ̀ gbogbo àwọn kí n dákọ̀ gbogbo ọ̀rẹ́ rẹ̀. A jẹ́ pé èmi. Ẹ̀sùn kí ní ẹ̀wọ̀ rẹ̀ ni. Èwo. Ẹlẹ́tì àti ìṣẹ̀ ẹlẹ́tì. Níbẹ̀ yẹn. Mi mọ̀. Ilé tó ń lọ ibi. Ibi tá à ń lọ. Níbo là ń lọ nísìnyí? Ibi dókítà tó wà fún ọmọ ọdún 5. Dókítà tó wà fún ọmọ ọdún 5. Iṣẹ́ kí ni dókítà yẹn fẹ́ ṣe fún ọ gángan? Mo fẹ́ rí ẹyin mi. Fẹ́ rí eyín rẹ̀ ṣeun yóò rí eyín rẹ̀ wọ́n sì sọ àlàyé àti débi tá à ń lọ ṣùgbọ́n bó níbẹ̀ gángan ó dàbẹ̀ ni pé bóyá òkè ń bẹ̀ yẹn ni. Ilé yẹn nọ́mbà 10 ní ilé tá à ń lọ. Eléyìí ni 19 ilé tó wà ń bẹ̀rẹ̀ ni 19. Bóyá a máa nílò láti darí ọkọ̀ wa padà sẹ́yìn torí ó dàbẹ̀ ni pé a ti kọjá ibi tá à ń lọ bóyá lẹ́yìn lọ́hùn yẹn ló wà àbí báwo ṣe ká. Kí ló dé táwọn èèyàn àwọn awakọ̀ míì ṣe máa ń wakọ̀ jákujàku kí ló dé? Kí ni mo sọ? Mo ní kí ló dé táwọn awakọ̀ míì ṣe máa ń wa ọkọ̀ jákujàku lójú pópó. Nítorí wọ́n mọ̀ wá ọkọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ gbìyànjú. Wọ́n mọ̀ wá ọkọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ gbìyànjú. Sọ wá dá kéèyàn gbìyànjú àbí ó dá kéèyàn gbìyànjú? Ó dá kéèyàn gbìyànjú. Kí làwọn nǹkan tí wọ́n náà máa ń ṣe gbìyànjú lé lórí? Báwo a máa ń kọ nǹkan? Báwo la ṣe máa ń kọ nǹkan? Kí ló dé ń lọ bí òkè? Ẹ̀yin ó dà pé yín bẹ́yẹn ni ń bọ̀ àná ní sùúrù. Lẹ́yìn nǹkan kíkọ kí làwọn nǹkan míì tó tún fẹ́ràn láti máa ṣe gbìyànjú lé lórí tó tí mọ̀ ṣùgbọ́n tó fẹ́ mọ̀ tó ń jẹ́ gbìyànjú lé lórí? Mo fẹ́ràn láti máa fi bíríkì ṣeré. Mo fẹ́ràn láti máa fi bíríkì ṣeré. Àti kí ni tó ní? Àti bẹ́ẹ̀kọ́ àti pọ́ǹkì mo fẹ́ràn. Ok. So fẹ́ràn láti máa yàwòrán? Mo fẹ́ràn láti máa yàwòrán náà? Ok. Ó ti sọ. Ok. Ẹ̀kọ́ nǹkan ló wí o sọ pé àwòrán yìí náà ni ò jẹ́ mọ́. Báwo mo ṣe fẹ́ mọ̀ pé nǹkan tó. Wọ́n ti kọ́ nǹkan ní àwòrán. Nígbà wọn sáà ní sórí. Kọ́ nǹkan àti àwòrán wọ́n fẹ́ papọ̀ mọ́ra wọn. Ibi tá à ń lọ ní. Tá gbé ọkọ̀ sí ibi tí òjìji wà tí òòrùn ní mú. Daddy, kò sí ibi tí orúkọ ní mọ́. Níbo? Ibi tí orúkọ ní mọ́. Orúkọ ní kíni? Orúkọ ní mọ́ tó lè sọ pé ibi ọmọ pákí ibi tí. Ibi tó rù ò ní mú. Má bínú. Torí tí ibi tó rùn ò ní mú. Má bínú. Ìdí ni wípé lábẹ́ igi báyìí òòrùn ò kí ń mú ń bẹ̀.
ìdí tí mo ti fẹ́ gbọ́kọ̀ síbi tó rùn ní mú ni wípé tá bá jáde kúrò nínú ilé ìwòsàn tá ń lọ oòrùn ò fi ní pa wá torí tí a bá gbọ́kọ̀ síbi tó rùn wá ó máa gbóná nígbà tá bá fi máa jáde inú ọkọ̀ máa gbóná àbò fẹ́ kí inú ọkọ̀ gbóná ni ìdí nìyẹn èmi náà fẹ́ kí inú ọkọ̀ gbóná torí rẹ̀ ni ṣé inú ọkọ̀ bá gbóná ṣé ooru onímọ̀ ni ooru onímọ̀ wàhálà rẹ̀ pọ̀ yẹn nísìnyí a máa lọ sí ọ̀dọ̀ dókítà tó fẹ́ tọ́jú eyín rẹ̀ ok nísìnyí wọ́n máa bi ọ́ láwọn béèrè kọ̀ọ̀kan ó ti yọ wọ́n á bi ẹ́ lórúkọ rẹ̀ wọ́n á bi ẹ́ ní nọ́mbà ìdánimọ̀ tó jẹ́ nọ́mbà títí ẹ gangan wọ́n á sì bí nọ́mbà rẹ̀ ẹ̀yìn lè sọ lórí fídíò ṣùgbọ́n sọ fún tó bá ti pa fídíò ó ti yọ nísìnyí torí nọ́mbà yẹn ò gbọ́dọ̀ fún ẹlòmíì ìwọ nìkan náà ló gbọ́dọ̀ mú àtàwátà jẹ́ òbí rẹ̀ torí wọ́n lè lo nọ́mbà yẹn láti fi ṣe àwọn nǹkan tí ò dáa. kí ni àwọn nǹkan tó ń kọ. tí ò dáa àwọn nǹkan tí ò dáa níbi kí wọ́n mú nọ́mbà rẹ̀ kí wọ́n lọ fi gba owó wọ́n náà ṣe kí wọ́n fi nọ́mbà rẹ̀ kí wọ́n lọ fi gbowó tí wọ́n bá fi gba owó nísìnyí ọlọ́pàá máa wá wọ káàkiri pé Yakubu ti gbowó bẹ́ẹ̀ ìwọ kọ́ ló sì gbowó ló ti yọ nísìnyí ìdí rẹ̀ ni wọ́n á bi ẹ́ ní nọ́mbà rẹ̀ wọ́n á sì bi ẹ́ pé báwo ni eyín rẹ̀ ṣe ń ṣe àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́yẹn ó dá dókítà lóhùn èdè wo ni dókítà máa sọ sí ẹ̀dá nílé nísìnyí. På finska. Det var det bäst med. Så vill jag jobba med. Jag vill jobba bättre. Jag jobbar bättre. So now Jakub is visiting the dentist because he's 5 now, and then there is always this kind of checkup when they turn 5. So we are visiting the dentist now, and Jakub is well prepared, right? Are you? Are you not? Are you or are you not? You are, right? Okay, good. So Jakub is well prepared, and then we are going to see the dentist now, and we will get back to you guys later once we are done. So thank you very much and have a wonderful day. Bye. Bẹ́ẹ̀ni òun ni nọ́mbà mẹ́wàá. Ó rí ẹja dábàá débi ẹnu ọ̀nà bóyá wọ́n máa kọ́ síbi ojú ọ̀nà. Okay? Níbo lójú ọ̀nà? Ojú ọ̀nà níbí iná ṣùgbọ́n ibi ẹnu ilẹ̀kùn má bínú èmi gan gbà mí ni mo máa ń fa wàhálà yìí. Níbo níbi tá à ń rìn yìí? Níbi tá à ń rìn yìí? Níbo níbi tí mo náwó sí? Ojú ilẹ̀kùn ó ṣe oúnjẹ àrí èmi gan ni mo ń dá wàhálà lẹ̀ níbi tá à ń lọ nìyí. Nọ́mbà mẹ́wàá kò sí ń bí ṣùgbọ́n a rí inú ilé ó ti yẹ nísìn. mi mọ̀ níṣòro eléyìí la máa tẹ̀ tá a fi máa wọlé àbí eléyìí ni aago ẹnu ilẹ̀kùn ṣé kí n tẹ̀ àbọ̀ tẹ̀ fúnra rẹ̀ ok nísìn a máa dúró kí wọ́n ṣílẹ̀kùn fún wa ok. ṣé wọ́n ti ń bọ̀ wá? ọ̀rẹ́ nìyà kan kò ṣiṣẹ́ o wọ́n ní kò ṣiṣẹ́ eléyìí la máa tẹ̀. kò ṣiṣẹ́. mi ì mọ̀ o níṣòro ilẹ̀kùn wà sí Yakub rogo bẹ́ẹ̀ wọlé ìyàwó méjèèjì àwọn òfin lè kú wá sí. Oops, ariwo yẹn pọ̀. Ibi ya wọlé síbẹ̀. Nìṣó. Nìṣó. Yakub, wọ́n ní ká jókòó mi pé dókítà eyín ó máa pè wá. ń bolo lè ṣeré mo rò pé ibi tí èèyàn ti lè ṣeré wà ń bí yìí o mo rò pé ibi tí èèyàn ti lè ṣeré wà ń bí yá ń lọ wájú mẹ́rin ká lọ́wọ́ bóyá lè rí lọ sí ibi ẹgbẹ́ ibi kọ̀rọ̀ mbẹ̀ níbi apọ̀ ọ̀tún rẹ̀ lọ́wọ́ bóyá ibi tó lè ṣeré mẹ́bẹ̀ níbi apọ̀ ọ̀tún rẹ̀ níwájú ní síwájú níbi apọ̀ ọ̀tún rẹ̀ yà lọ bẹ̀ kó wọ́n kò sí kí ló sọ kàwé nìkan ni ṣé wò ní mẹ́mẹ́ lọ́jọ́ kò kí n bọ̀ bá àlejò ìwé ìyẹn rò pé ìwé nìyẹn ń ṣèwé o
ìyàn ń ṣèwé kò ń ṣèwé. kílé tẹ́lẹ̀ ní ilé bóyá nǹkan wà ń bẹ̀ ni kí ló lè wà ń bẹ̀ mi gbọ́ ihò lè wà ń bẹ̀ wọ́n náà mọ̀ pé kílé tí yóò jábọ̀ tí tòkè rẹ̀ yóò jábọ̀ kò lè jábọ̀ torí wọ́n ti fi nǹkan tẹ́ lábẹ́ nsàlẹ̀ ó ti yọ nísìn wọ́n fi ihò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti fi nǹkan kan tẹ́ lábẹ́ òní mọ̀ ń gbà tètè mi mọ̀ ṣe bá mo ṣe fẹ́ mọ̀ máa nílò láti dúró de dókítà nísìn kó wá dá wa lóhùn ó ti yọ nísìn. tó fẹ́ ṣeré ní sùúrù bọ́n bá ti dá wa lóhùn tán ní sí ọ́ láǹfààní àti ṣeré bí a ta bá ti kó ń bi kí n lọ ra chingom fún ó fẹ́ ṣeré ó lọ ṣeré nílé ẹ̀kọ́ yín gbà tó bá ti padà sílé ẹ̀kọ́. ó fẹ́ràn àwọn nǹkan tọ́ ilé ẹ̀kọ́ kí ló dé. ọ̀dà mo ti bọ̀ á wá nǹkan tá a lè ṣe sí gbà ní ṣé dìgbọ́ ok dókítà máa pè wá nísìnyí wọ́n bá ti pè wá. báwo ni wọ́n ṣe lè pèsè kíni. báwo làwọn yẹn ṣe lè pe nọ́mbà wa torí àwọn dókítà wọ́n ní àǹfààní láti mọ nọ́mbà wa torí ẹ̀tọ́ wọn ò gbọ́dọ̀ fún ẹnìkankan ní nọ́mbà yẹn àwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ó ti yọ nísìnyí torí pé gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣàlàyé fún ẹ lẹ́ẹ̀kan yìí pé nọ́mbà yìí tẹ́lómi bá rí tí òun ṣe àwọn dókítà àbí ọlọ́pàá tó ń bá lọ fi ṣe nǹkan burúkú wàhálà ni ó ti yọ nísìnyí nǹkan burúkú tí wọ́n lè ṣe ni bíi pé kí wọ́n lọ fi nọ́mbà yìí gba owó. kí ni wọ́n rà èmi ò mọ nígbà tó yẹ pé wọ́n bá ti gbó wàhálà dé kí ni wọ́n rà ìyìn lè sọ pé nǹkan tí wọ́n rà nìyí o báwo mo ṣe fẹ́ mọ nǹkan tí wọ́n fẹ́ rà èèyàn ò lè mọ̀. kílẹ̀ tí n fi lè ṣe kí ni pé kí ni kí n lọ pe kí n pe àwọn tí wọ́n mú owó kí n pe wọ́n. wọ́n bá mú owó kí ni wọ́n rà ọ̀dà yín gbìyànjú àti pé wọ́n jẹ́ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sọ mọ̀ pé àwọn táwọn sọ̀rọ̀ wọ̀nyí èèyàn burúkú ni wọ́n èmi ò ní ìyìn ní nọ́mbà èèyàn burúkú lọ́wọ́ o sọ́dà ìyìn kọ̀dẹ́ mú fún táwọn ń pè ọ́ hello hi ọ̀yà dìde ní sọ̀kalẹ̀ jáde. Are you tired? I think it's really active. Active? Yeah, it's very active, but it's shy. Okay, please come in. Thank you. And Jakob, you can go to the blue chair, please. Okay. Oops. So, you have come to dental hygienist Yep. office. My name is Amy, and today we are going to have 5 years old checkup. Thank you. So, I will count his teeth and make sure that everything is fine. Thank you. At the end of the appointment, I had a plan that I will put some fluoride to Okay. his teeth if it's okay. It's fine. And it would be good if he can be 1 hour, at least 1 hour, without eating or drinking. Okay. Is it okay? Yakub, ṣé wọ́n ní o ní jẹun lẹ́yìn wákàtí kan tó ń bá ti fún ẹ ní oògùn tó ń fi sẹ́nu rẹ̀ sọ́dà bẹ́ẹ̀. Okay, that's fine. Sulla 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 hammasta, eli täällä täysi hieno maitohampaisto. Ja alhaalla sitten tosiaan niin sulla onkin ensimmäinen vaihdunta alkanut tuosta alaetualueelta. Sinne pysyvät hampaat on tulossa, mutta muuten siellä on ihan maitohampaista, että sieltä kurkkaa tuo eka pysyvä alaetuhammas. So there are milk teeth in his mouth. Katson tämän valon kanssa täältä. Everything is fine here in upper jaw. No need for dentist appointment. Okay, good. Let's see the lower jaw as well. Next invitation after 1 year. Okay. So we will check the biting Okay. and when the teeth are changing, that Okay. everything is fine because Okay. they are permanent teeth. So it That's is true. important that everything is fine. Okay. Okay. Right here.
This is your prize for the Wow. cooperation. You Wow. can take chewing gum after next meal. Wakati kan, okay? Wakati kan, okay? Yes. Kile ko so ngba ton fa ni nkan. Kiitos. Ole hyvä. Thank you. We are ready. Kiitos paljon. Thank Kiitos you. paljon. Moi moi. Moikka. Joo moi. Ja, Nisho. Good. Kí ni wọ́n fún ẹ? Kí lorúkọ tó máa ń pè tó bá fún yẹn ní nǹkan báyìí ní Yorùbá? Tó bá fún yẹn ní nǹkan, kí ni wọ́n fún yẹn? Kí ni present ní Yorùbá? Mi gbọ́? Ẹ̀bùn. Wọ́n fún ẹ lẹ́bùn. Sílẹ̀kùn kò já lọ. Àtúnbọ̀dọ̀ dúró mọ́ ká tún rò pé wọ́n wá sílẹ̀kùn fún wa nísìn. Ó ti gbàgbé. Kí ni wọ́n ní kó mọ̀ ṣe pẹ̀lú oúnjẹ? Wọ́n ní kó mọ̀ jẹun fún wákàtí kan o. Ó ti gbọ́? Okay? Ìgbà wo lẹ wọ́n á jẹun nílé ẹ̀kọ́ yín? O lè sọ̀rọ̀ dáadáa pẹ̀lẹ́ kí ní ti ń bẹ lẹ́nu rẹ̀. Ẹ máa lọ bí ta. Okay, lẹ́yìn ìgbà tí bá jẹun tán. Okay. Okay, wọlé. Bẹ́ẹ̀ jẹ́ ń wo ẹ̀bùn tí wọ́n fún ẹ fi hàn àwọn èèyàn. Kí ni wọ́n fún ẹ? Àti kí ni? Kí lè kejì ẹ? Èkejì tó mú lọ. Igi kí ni ẹ? Mi gbọ́? Igi ìfọnu. Okay, kódà. Èso wa lọ sọ fún àwọn ẹ̀pọ̀ dàbọ̀. So now we are done. Everything is okay. You know, I mean, the dentist told us that his teeth were in very good shape. So now we are going back to school. Jacob is going back to school. No, this is not good. You know, so Jacob is going back to school, and I will go back to meeting. We will be picking them up around 4:35, so I should be fine. Kidding. Kilo day, Jacob. Oh my God. Yeah. Sinibe. Wow. So sorry for the break in transmission. He was having issues with his mouth widely opened, and there was some saliva coming out. So, but now it's fine. It's fine. So now we are done, and Jacob is going back to school, where he will be joining Camille and Adam. They are going to the same school. But next year, I believe Jacob will change school, because then he will turn 6, and then he will start a new school, leaving Camille and Adam in the old school. So, because Jacob is becoming a big boy now, right? Yeah. How old are you, actually? 4 years old? Over some